fóònù yín la máa gbé sà. Nọ́mbà yín mo máa pè, ẹ kọ fún mi. Nọ́mbà yín. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn ún dé ọkàn rẹ̀. Ní ìjáǹdógún lọ́hùn, jẹ́jọ làbá wò, ṣùgbọ́n lórí ọ̀fẹ́ yìí. Àwa ti sọ fún wa pé a tún máa wo àwọn nǹkan míì láti túbọ̀ fi ìdí ohun tí a kíyèsí lórí ètò ìmúlẹ̀ ní ọjọ́ tí àwa kẹ́yìn. Lónìí, a tún wá fẹ́ wo Genesis orí 6. Ṣé ẹ mọ̀ pé a wo Sọ́ọ̀lù nígbà yẹn pé Ọlọ́run káàánú torí pé ó fi Sọ́ọ̀lù jọba. Lónìí, a tún wá fẹ́ wò inú Ọlọ́run wá bàjẹ́ torí pé ó dá ènìyàn sí ayé, ó sì dùn ún dé ọkàn rẹ̀. Ká kúkú wá sọ wípé Ọlọ́run ò mà mọ̀ pé nǹkan téèyàn máa yà nìyẹn o. Àbí kí ló ṣẹlẹ̀ sínú Ọlọ́run fi bàjẹ́ ń bí? Ẹsẹ̀ 7, Olúwa sì wí pé èmi ò pa ènìyàn tí mo ti dá wọn kúrò lórí ilẹ̀ àti ènìyàn àti ẹranko àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run nítorí inú mi bàjẹ́ tí mo dá wọn. Àbẹ́ẹ̀rẹ̀, Ọlọ́run wá lòun máa pa ènìyàn ni. Torí Ọlọ́run banújẹ́ torí pé ó dá ènìyàn. Àbí bóyá Ọlọ́run sì mọ̀ ó dá tó Ọlọ́run bá wá mọ̀ pé ohun téèyàn máa yà ní kí tún ló wá ba Ọlọ́run nínú jẹ́ torí pé ó dá ènìyàn. Bàbá ẹ máa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ ṣe olóòtú àti gbogbo ẹ̀yin ará lé. Ẹ la ẹsẹ̀ ìpele wa. Lẹ́ẹ̀kan sí jẹ́ kí n kà fún wa láti Genesis orí 6 ẹsẹ̀ 6. Kí n kọ́kọ́ ka ẹsẹ̀ 1 ṣáájú ẹsẹ̀ 6. Ó sì ṣe nígbà tí èèyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí ilẹ̀ tí a sì bí ọmọbìnrin fún wọn. Ẹsẹ̀ 5. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé àti pé gbogbo èrò ọkàn rẹ̀ ìkì í bí ní lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn dé ọkàn rẹ̀. Ìgbà tí Ọlọ́run dá ènìyàn ní Genesis orí 1 ní ẹsẹ̀ 26. Ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹranko àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀, ní àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. Ọlọ́run sì súre fún wọn. Ọlọ́run sì fún wọn pé ẹ máa bí sí, kí ẹ sì máa rẹ̀ sí, kí ẹ sì gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ọlọ́run sì wí pé kíyèsí mo fi ewéko gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé ẹsẹ̀ 29. Nígbà tí Ọlọ́run ṣe gbogbo ìṣẹ̀dá, gbogbo iṣẹ́ rẹ̀, Bíbélì sọ wípé ó dá ènìyàn lẹ́yìn ọ̀rẹyìn torí pé gbogbo nǹkan tí Ọlọ́run ti ṣètò, ó dá èèyàn láti máa ṣe àkóso lórí wọn, kó máa ṣe àbójútó. Ṣùgbọ́n bí Ọlọ́run ṣe dá èèyàn ní àwòrán ara rẹ̀ kì í ṣe ní ti ojú, torí àwọn ẹlòmíràn máa ń rò pé Bíbélì sọ nípa pé bóyá ojú bí ojú wa ṣe rí, bí etí wa ṣe rí, bí ọwọ́ wa ṣe rí bóyá bí ọkùnrin lọ́lọ́run àbóbìnrin lọ́lọ́run. Gbogbo àwọn kan báwọn yẹn ló máa wá sínú ọkàn àwọn ìgbà tó bá wo pé Ọlọ́run dá èèyàn ní àwòrán rẹ̀, ní àwòrán wípé kí a wà ní ipò pípé, ní ìwà mímọ́, kí a lè máa ṣe ìfẹ́ rẹ̀ nínú òtítọ́, òdodo, ìwà bí Ọlọ́run. Irú àwòrán tí Ọlọ́run ní lọ́kàn nìyẹn. Ṣùgbọ́n
láàárín orí ìkíní Genesis, láti àárín Genesis orí ìkíní dé orí kẹfà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ ńbẹ̀. Ọ̀tẹ̀ sọ iye ọdún tó wà ńbẹ̀ fún wa, bóyá ó lé lọ́ọ̀ọ́dúnrún ọdún, bóyá ó lé ní 400 ọdún tí èèyàn ti wà lórí ilẹ̀ kó tó wá di pé àjálù kan wá ṣẹlẹ̀. Kí làjálù tó ṣẹlẹ̀? Òun ni mo fẹ́ kà sí wa láti Genesis orí 3 ẹsẹ̀ 1. Ó ní ejò sáà ṣe àrékérekè ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni Ọlọ́run wí pé èèyàn kò gbọ́dọ̀ jẹ gbogbo èso igi ọgbà. Ní ẹsẹ̀ 6. Nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára ní jíjẹ àti pé ó sì dáa fún ojú, àti igi tí a ń fẹ́ láti múni gbọ́n, ó mú nínú èso rẹ̀, ó sì jẹ, ó sì fún ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀, òun sì jẹ, ojú àwọn méjèèjì sì là. Ọlọ́run má jẹ́ kójú èèyàn kó là sódì o. Wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòhò. Ìdí wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn. Ìhòhò yẹn wàhálà ni. Wọ́n sì gán ewé ọ̀pọ̀tọ́ pọ̀. Wọ́n ti ṣe nǹkan tọ́lọ́run ní kán má ṣe. Wọ́n sì dá ìbàǹtẹ́ fún ara wọn. Ìbéèrè tá ọ̀pọ̀lọpọ̀ fẹ́ béèrè ni pé irú ìkóríta tó jẹ́ pé Éfà fẹ́ nawọ́ mú èso yẹn, kí ló dé tí Ọlọ́run gbá ọwọ́ ẹ̀ dànù? Kí ló jẹ́ pé nígbà tó yẹ pé Ọlọ́run mọ̀ pé ẹ̀ṣẹ̀ máa jẹ́ ìjàmbá ńlá fún gbogbo èèyàn nínú ayé, kí ló dé tí Ọlọ́run ò dá dúró láti má ṣe bẹ́ẹ̀? Ohun tó yẹ ká mọ̀ ni pé Ọlọ́run wa ó jẹ́ olótìtọ́. Ó dá ènìyàn gẹ́gẹ́ bí ẹni tó a fún ní ipá láti lè yàn, láti lè ṣe. Ọlọ́run kò dá èèyàn nídàá pé kó máa fi tipátipá mú ènìyàn ṣe ìfẹ́ rẹ̀. Ó fẹ́ kí ohun tí ènìyàn á lè ṣe kó wá láti inú ẹ̀. Ìyẹn ló máa fi hàn bóyá èèyàn bẹ̀rù Ọlọ́run àti bóyá èèyàn bẹ̀rù Ọlọ́run. Nítorí náà, ní kété tí Ádámù àti Éfà tí wọ́n lọ sínú ìrékọjá, yẹn gan náà ní ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ti kọjá ààlà tí Ọlọ́run fi sílẹ̀, a rí pé a ní ìbáṣepọ̀ tó wà láàrin wa àti Ọlọ́run á dìbàjẹ́. Nítorí náà, láti ìgbà yẹn ni ọmọ èèyàn ti bẹ̀rẹ̀ sí wá ń ṣe nǹkan tó jẹ́ pé ó lòdì. Tó bá lọ sí orí 4, wàá rí ibi tí Káínì tó ti pa arákùnrin rẹ̀. Wàá bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan tó burú tí ọmọ èèyàn ń nawọ́ sí, torí pé ìṣẹ̀dá wọn ti wá yí padà. Ìṣẹ̀dá Sátánì ó ti wọlé. Àwòrán Sátánì, èrò Sátánì ó ti wọlé. Nítorí náà, nígbà tá wá dé orí 6 báyìí, tá wo ẹsẹ̀ 5, Ọlọ́run sì rí pé ìwà búburú ènìyàn ó di púpọ̀ lé ayé, àti pé gbogbo èrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Inú Ọlọ́run sì bàjẹ́, torí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn dé ọkàn. Ní ibi tí à ń sọ pé inú Ọlọ́run bàjẹ́, ó túmọ̀ sí pé inú Ọlọ́run kò dùn sí àbájáde ohun tí ènìyàn yàn. Gẹ́gẹ́ bí eléyìí tá wò ṣáájú ní ti Sọ́ọ̀lù, a rí pé Ọlọ́run yàn nígbà tó yẹ pé ọkàn rẹ̀ ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. Láti ìbẹ̀rẹ̀ Genesis yẹn náà, láti ìgbà tí Ọlọ́run ti dá Ádámù àti Éfà, wọ́n rìn, wọ́n gbọ́ràn, wọ́n tọ́jú ọgbà, wọ́n ṣe gbogbo tó yẹ kán ṣe. Ṣùgbọ́n ní kété tí Sátánì ti wọlé, ó wá yí wọn lọ́kàn padà lòdì sí Ọlọ́run. Torí náà, ipò tó wà lónìí bákan náà, bóyá ìgbà tó bẹ̀rẹ̀ dáradára, ṣùgbọ́n nígbà tí ìpẹ̀yìndà bá ti fẹ́ wọlé, tí èèyàn bá ti kíyèsára ìhùwàsí, ìṣesí àti gbogbo àbájáde ìgbé ayé bẹ́ẹ̀, á wá jẹ́ ohun tó jẹ́ pé a máa múnú Ọlọ́run bàjẹ́. Kì í ṣe kankan ṣe pé ká wo ọ̀rọ̀ yìí lónìí ká wá máa béèrè nípa ènìyàn, àwọn ló bojú wa jẹ́, àwọn ló borí orílẹ̀-èdè jẹ́, àwọn ló ba ìdílé wa jẹ́. Ìbéèrè náà ni wípé ìbéèrè tí àwa gbọ́dọ̀ jẹ́ ìbéèrè tó la ìgbàgbọ́ lọ́nà ọkàn wa, wípé báwo làwa náà ṣe lè hùwà, báwo ló ṣe lè gbé ìgbé ayé wa tí kò ní mú kí inú Ọlọ́run bàjẹ́. Níbi tó bá ọdún 2024 ìdé bá, níbi tó bá ìrìn àjò ayé rẹ gan dé, níbi tó bá ẹbí rẹ dé lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run mọ̀ọ́mọ̀ fún ọ láǹfààní láti fẹ́ ọkùnrin yẹn,
láti fẹ́ obìnrin yẹn, láti ní irú òbí yẹn, láti bí àwọn ọmọ wọn yẹn. Ṣùgbọ́n Ọlọ́run kò mọ̀ wípé, Ọlọ́run ò gbà wípé òun gẹ́gẹ́ bí ẹnìkan wọ́n á fún ẹ ní àǹfààní pé wàá wá ṣe àǹfààní yẹn, pé wàá wá ṣì lò. Nítorí náà ìyẹn ní í ṣe pẹ̀lú ohun tí ènìyàn bá fọwọ́ ara rẹ̀ yàn. Ìyẹn ní í ṣe pẹ̀lú ibi tí ọmọ ènìyàn bá fẹ́ darí ọkàn rẹ̀ sí. Ọlọ́run fún wa ní ìyè, ó gbé ikú síwájú wa, ó gbé ìyè síwájú wa, ṣùgbọ́n ó ronú pé ó rọ̀ wá pé ká gba ìyè. Ṣùgbọ́n torí pé Sátánì ó ti sọ ìdìbàjẹ́ sínú ayé ènìyàn á wá máa fẹ́ láti yan ohun tó jẹ́ pé ó lè fa ìpalára fún un. Nítorí náà inú Ọlọ́run tó bàjẹ́ yìí, ìhùwàsí ènìyàn tó ti ṣubú, òun ló fa èyí. Torí náà ẹ jẹ́ ká kíyèsí ara wa. Lẹ́yìn tí Jésù ti wá, ó ti la ọ̀nà ìbálàjà láàrin ènìyàn àti Ọlọ́run. Torí náà lónìí kò sí àwáwí, kò sí èrèdí kan tí èèyàn gbọ́dọ̀ fi pèdé pagbá sínú ìwà ìṣọ̀tẹ̀ sí Ọlọ́run Olódùmarè. Lẹ́yìn tí o bá ti ronúpìwàdà, kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, ìbálàjà á wáyé láàrin ìwọ àti Ọlọ́run. Mo gbàdúrà wípé ìgbé ayé wa láti sísìnyí lọ kò ní máa mú kí inú Ọlọ́run ó bàjẹ́ ní orúkọ Jésù. Àmín. Ìyẹn náà ni pé ìṣepọ̀ náà mọ̀ pé nǹkan tí èèyàn máa yàn yìí kò mọ̀ tẹ́lẹ̀. Kì í ṣe pé nǹkan wà tí Ọlọ́run ò mọ̀. Kò sí ohun tí Ọlọ́run mọ̀. Nǹkan tó máa jẹ́ òpin èèyàn gan Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n ní bí Ọlọ́run fún ara rẹ̀ gan ṣe wà náà fún ara rẹ̀ nínú ìjólóòtọ́ ẹ̀, a rí i pé kò ní jẹ́ nǹkan tó bójú mu kó wá dá èèyàn bíi robot, bíi èèyàn tó fi irin ṣe. Kò ní robot ẹ̀ mọ̀ pé ibi tí kọ̀ǹpútà bá ti darí ẹ̀ sí ẹ̀ la máa lọ. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ jẹ́ olóòótọ́, ó fẹ́ jàre gbogbo èèyàn. Ó wò ó máa rí bẹ́ẹ̀ ni kò ní rí bẹ́ẹ̀. Kì í ṣe pé Ọlọ́run fẹ́ wò bóyá máa rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀. Ó fún ènìyàn ní àǹfààní láti yàn. Kò fẹ́ fipá mú ènìyàn. Ó mọ̀ pé ènìyàn lẹ́yìn tó bá ti jẹ èso yẹn, tó bá ti tẹ́tí sí ẹlẹ́tàn yẹn, wípé àbájáde ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n á fún èèyàn láti yàn, yálà láti gbọ́ ti Sátánì àbí láti gbọ́ ti Ọlọ́run. Ẹ ṣeun ìránṣẹ́ Ọlọ́run. Àwọn ìránṣẹ́ Ọlọ́run Simeon Ọlábùntán láti ìjọ Deeper Life, àwọn ni wọ́n ti ń sọ̀rọ̀ láti nǹkan lórí Genesis orí 6 ẹsẹ̀ 6. Ọlọ́run ní inú òun bàjẹ́ o, torí pé lẹ́yìn ìgbọ̀nsẹ̀ ayé, torí pé gbogbo èrò ọkàn rẹ̀ ibi ni. Àwọn wò pé ṣọ́lọ́run ò mọ̀ tẹ́lẹ̀ pé téèyàn máa yàn ní. Ìránṣẹ́ Ọlọ́run wá ní Ọlọ́run mọ ohun gbogbo rẹ̀ láti bẹ̀rẹ̀ ló ti mọ òpin. Àmọ́ èèyàn, Ọlọ́run dá wa láti yan ohun tá a bá fẹ́. Bí Ọlọ́run bá ti ẹ̀dẹ̀ wá rí i pé nítòótọ́ ó lè yan tí ò dáa, ṣùgbọ́n téèyàn bá pàpà wá yàn náà, ó di dandan kí Ọlọ́run má dùn sí bó ti mọ̀ tẹ́lẹ̀. Ó dáná, àkókò ti tó láti gba ìpè wọlé. 91.5 FM tó kalẹ̀ sí ìlú náà ní àwa rédíò àti Èkìtì ń bí. Nọ́mbà tẹ́ máa pè sí 070 68 43 2487 070 68 43 2487 070 68 43 2487. Hello. 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 Ẹ kúrò lẹ́sà, ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ yín láti wo lẹ ti ń pè wá? Kódà kí ni ìbéèrè yín o? Ẹ ṣeun sir. Àmín. Àmín.
ṣeun. Wọ́n ní ṣé èèyàn ló fa obìnrin yẹn ló fa èèyàn sí ọ̀dọ̀ èṣù. Gẹ́gẹ́ bí nínú ọ̀rọ̀ ìfáàrà tí mo sọ ṣáájú, mo jẹ́ kó yé wa wípé Ọlọ́run dá ènìyàn láti ní òmìnira, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti gbọ́, láti lè yan ohun tó wù. Kò dà ṣé obìnrin yẹn ló wá fa ayé sí ẹ̀ṣẹ̀. Kò lè jẹ́ obìnrin yẹn, tóbìnrin yẹn bá yàn láti dá ẹ̀ṣẹ̀ yẹn tó bá fi lọ ọkọ ẹ̀, tọkọ ẹ̀ ò gbà á. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Ìlà yẹn mà tún já. Tó fi ẹ̀ṣẹ̀ yẹn lọ́kọ ẹ̀. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Àmín. Amen. Amen. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun, Ọ̀túnba láti Ìjòyè máa ṣeun. Wọ́n ní ọjọ́ kan bọ̀ tí ó kù lákòóṣe ọwọ́ rẹ̀. Ìbéèrè lórí ti Éfà. Ṣé obìnrin ni ó wá fà á? Obìnrin yẹn kọ́ ló fà á. Ta ló wá fà á, bàbá? Nígbà tí Ádámù ti lè tẹ́wọ́ gbà á, nípasẹ̀ ẹ̀jẹ̀ Ádámù la fi bí gbogbo ọmọ ènìyàn. Ká gbà yìí pé Ádámù kọ ohun tí ìyàwó ẹ̀ gbé wá síwájú ẹ̀, bóyá ẹ̀ṣẹ̀ yẹn bá parí pẹ̀lú obìnrin yẹn. Ká wá kúkú sọ pé àwọn méjèèjì ni àbí? Bẹ́ẹ̀ ni, wọ́n tẹ́wọ́ gbà, wọ́n yàn. Ẹ káàbọ̀ sí orí ètò. Hello, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé. Ẹ ṣé. Ìfẹ́ ti pa ọkùnrin yẹn lórí. Ṣáwá lè sọ pé ọkùnrin yẹn jẹ̀bi náà. Bàbá ẹ ti dáhùn béèrè yìí o, àkókò tí ń lọ. Ṣe rí nǹkan tí obìnrin yẹn ṣe tó ń wá síwájú ọkọ, ọkùnrin yẹn náà tún ní àǹfààní láti dán ẹ̀mí yẹn wò. Ó ní ká máa dán gbogbo ẹ̀mí wò, kí ṣe gbogbo nǹkan tó bá ti wá síwájú wa. Àwọn méjèèjì ló jẹ̀bi. Ló jẹ̀bi. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Yes, ẹ ṣé o. Àkókò tí ń lọ mọ́ níbi ní ṣaláìgbé ìpè yìí. Ẹ ṣeun. Èèyàn ò lè kú ní kété tá a bá ti bí èèyàn sáyé, ó di àìkú. Tó bá kú nínú ayé bí ó kò papòdà ni, á wà títí ayérayé ni, yálà ní ọ̀run rere àbí nípa ọ̀run àpáàdé. Tó bá wá lọ sọ́run àpáàdé náà kò kú. Kò kú, á wà bẹ́ẹ̀, á máa jìyà ikú kejìlá pé, ṣùgbọ́n irú ikú yẹn á wà bẹ́ẹ̀. Ó wá wọn ní ká jẹran pẹ́ lẹ́nu ọ̀nà fún òjẹ́. Ibi tá a bá mọ lórí ètò yìí ti àṣálẹ́ ìlú náà ní eléyìí. Àwọn èèyàn ṣì ń pè àmọ́ àkókò ti lọ. Tó bá di ọjọ́ mẹ́jọ, ẹ má ṣe gbàgbé láti pàdé wa lórí àkọ́tún ètò ìránṣẹ́ Ọlọ́run mà ṣe oṣù tí a pè ní tí ẹ jẹ́. Olúwa ṣe. Èmi ọ̀rẹ́ yín lọ́rẹ́ ìṣàbúrò Adélókè ń pè ìpàdé wa lórí. Ó dìgbà. Hello sir.